fún ọlọ́ọ̀bọ̀ ọmọ adúgbò ní ẹ̀sí àwọn akọ̀dọ̀pá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba tí ó dúpọ̀ láǹfààní kàtùmá bẹ́lẹ́bẹ́lẹ́ ilẹ̀ ìbàdà ní adúgbò fún ọba yìí náà lọ́wọ́ olùsẹ̀dá ọlọ́dásọ̀rọ̀ lọ́dálẹ́kùn láti bẹ́ẹ̀ sọ́mà ọba iná lọ́sẹ̀dá àwọn ọmọ ẹ̀dẹ́ ní àtàbẹ̀ lórí ilẹ̀ báyìí kàtàkì àti lọ. Àdájá tó ń bọ̀ mẹ́lọ bá síbẹ̀ máa ó náà lọ́bá àwọn ẹni àkọ́kọ́ ó náà lọ́bá àwọn ẹni ìgbẹ̀yìn. Ajẹ́rìkọ́ náà bá ẹ̀ ọ̀tọ̀sọ́ ni olórogún pẹ̀lọ́bà bá. Bákan ajẹ́rìkọ́ náà bá ẹ̀ náà lọ́nà àwọn anẹ́gbẹ̀ náà bá níṣẹ́ tó wá bí anẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam sí òpin àwọn anẹ́gbẹ̀ Ọlọ́run. Àwọn tọrọ ìkẹ́ ìrìn Ọlọ́run fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ní kẹ́ ànábì bá ní kẹ́ ànábì. Ó wá àwọn ànábì Ọlọ́run tí wọ́n jẹ́ lọ́ba síwájú àníbánigẹ̀ wọn. Ó bá wọn sàágbé ọmọlẹ́yìn ànábì tí wọ́n dúró jẹ ànábì. Ìrọ̀lọ́run bá ní yọ́nú sí wọn ìyọ́nú ni wọ́n ṣe. Gbogbo àjọ tó wá tẹ̀lé ìlànà wọn títí lẹ́gbàá tí Ọlọ́run bá tó ti dá wọn. Títí tí lọ́dọ̀ bá ló fi jogun lẹ́ẹ̀dì mẹ́fẹ́ bá ní yọ́nù sàwọn náà. Àwọn náà tá ń bẹ́ bí agbóbi tí mú sọ́wọ́ lórí láyé nígbà náà wọ́n bẹ̀rẹ̀ abẹ́ ìlú ọlọ́run. Àwọn ọmọ wa, àwọn ọmọdọ́mọ wa bá ní yọ́nù sàwọn náà. Èyẹ́ rí sọ́lọ́ ọba ọba ọba. Mo ń kìlọ̀ fún ara mi, mo ń kìlọ̀ bẹ́yìn náà. Ẹjẹ́ àpáyọ ọlọ́run ní gbogbo gbà. Gẹ́gẹ́ bí òfin ọlọ́ọ̀bá Allah tí ọlọ́ọ̀bá fi pa wá láṣẹ nínú àlùkò nìkẹ̀ẹ́ inú Suratu Nisa Quran chapter 4 ọlọ́ni walaqad wassayna alladhina utul kitaba min qablikum ọlọ́láwọn tí àforíjì àṣáájú yín ẹ̀yin mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn Yahuda àtàwọn Nasara àwọn Júù àti Kristẹni gbogbo àlàáfẹ́ náà lè kìdá ọlọ́run náà sì fún wọn a sì kìlọ̀ fún wọn apá wọn láṣẹ wọ́n yíyá àtẹ̀yìn náà irú àṣẹta apá wọn lápá yìí náà kí láṣẹ náà àlìtàkùn lọ́ orílẹ̀ ìpáyọ̀ lọ هذه وصية الله سبحانه وتعالى للأولين والآخرين ilé náà ni òfin ọlọ́run ìmọ̀ràn ọlọ́run àṣẹ ọlọ́run fún àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn ìpayọ̀ ọlọ́run ọlọ́niwọ̀n ìtàkùrù tí wọ́n wá yà láìgbàgbọ́ tí gbogbo ń dá ń sọ fún yín tí ọ̀wọ̀ yín létí tó kọ̀yìn ẹ̀yẹ tí yín ń bọ́ sí fẹ́nà lè lẹ́ máa fi sàmàwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbọ̀n ní bẹ́ẹ̀ ló sámà àti ilẹ̀ tí wọ́n lọ́ba lè ṣe Ìmọ̀ pé ìjọba páyọ ọlọ́run orí ìpáyọ ọlọ́run náà lẹ́nu. Tẹ́ẹ̀bá páyọ ọlọ́run, aburú tí èèyàn rí níbi ẹgbẹ́ ọpáyọ ọlọ́run náà lẹ́nu. Ọba tó mọ́ pẹ̀gápẹ̀gá yẹn, ọlọ́ni wàkánà ọlọ́run, wọlé yẹn àmìyà. Wọ́n lọ bọ ọlọ́run ìjọba ọlọ́rọ̀, ìbátọ́rọ̀rọ̀, kó lọ́dọ̀ ẹ̀dá ẹ̀. Òsùbùkátà kan ọlọ́run fẹ́ tí wọ́n lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run. Àwọn làwọn bùkátà lọ́dọ̀ rẹ̀. Hamida ọba ẹ̀yìn ìsìlò wọn ọlọ́run. Ọba tá a mẹ́yìn 1:4 131. Lórí ọlọ́wọ́ ní kọ̀ọ̀kan wà. Ká má fi payọ́ lọ́wọ́ sí rí. Tàbá wà lórí wa fi payọ́ lọ́wọ́. Tàbá wà ní iṣẹ́ wa fi payọ́ lọ́wọ́. Tàbá dúró fi payọ́ lọ́wọ́. Bàbá jókòó ìpayọ̀ lọ́wọ́. Bàbá ń sọ̀rọ̀ bá wà lápẹ̀rẹ̀ ìpayọ̀ lọ́wọ́. Èyí lẹ́bẹ̀rẹ̀ ìmọ̀ràn Ànábì sallallahu alaihi wasallam. Sọ́kọ̀ náà lẹ́yìn ní taqullah ẹ̀dùnmọ̀kùn. Gbogbo bí ọba ti wà náà nípa máa payọ̀ lọ́wọ́. Kó o sì máa fi dáadáa tẹ̀lá ìdá. Dáadáa máa pa àìdá yẹn rẹ̀ ẹ̀dùnmọ̀kùn tó bá ti wà. Ẹni ìyá Mùsùlùmí agbàgbà yọ́nà ṣeré lẹ́ni ibi tí
tí a tó bá tẹ̀síwájú òun náà ni ọ̀rọ̀ tí a ń yànnàná lọ eléyìí náà ni al-khutbatu ath-thaniya al-khutbatu ath-thalitha eléyìí náà ni ìdálẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹta eléyìí ni ìrújú ẹlẹ́kẹta lórí agbáyọ̀ ọ̀rọ̀ yìí òun náà ni ìbéèrè pàtàkì kan látara ìṣẹ̀lẹ̀ bí a ti gbà wẹ̀ lọ tó bí ariwo àgàgà àwọn tí wọ́n ń polongo ìmọ̀ astronomy àwọn àbáwá ń béèrè wípé هل يثبت رمضان بالإسلام بالفلك اليوم أو هل يثبت الإسلام بالإسلام بالفلك اليوم ìbéèrè náà ni pé ǹjẹ́ a lè dára ìmásọ́nọ́mì ká gbé ọ̀rọ̀ pa abẹ́ bẹ̀rẹ̀ oṣù abẹ́ parí oṣù tá a lè gbé ní lórí àgàgà oṣù Ramadan tàbí oṣù hajj tó bá oṣù méjèèjì oṣù tó nípa ni tó rúpọ̀ mọ́ àwọn òkú sáà Ramadan orúkọ mọ́ ààwẹ̀ gbígbà tọ́jú orúkọ kan nínú orígun Islam. Hajj oná lórúkọ gbẹ̀yìn nínú orígun Islam. Sáwá lè gbára lé ìmọ̀sọ́nọ́mí láti dìtámì ìgbó ní oṣù ọ̀bẹ̀rẹ̀ ìgbélóṣù ọ̀parí. Tí wá lórí gbogbo àwọn sọ̀kúnná ọ̀hánra ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí sọ̀fà ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí rọ̀bí àwọn ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí rọ̀bí ìfààní ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí jùmádà lẹ́kọ́lá ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí jùmádà sàníyà ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí rọ́jà ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí ṣàbá ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí Ramadan ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí Shawwal ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí Zulqa'da ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí Dhul-Hijjah ìgbóná bẹ̀rẹ̀ ìgbóná parí tí a lè gbé lérí ìmọ̀sánọ́mí eléyìí ni ìwádìí tí àwọn olùṣèwádìí ẹ̀sìn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀lẹ́ ìmọ̀nù àlèfà láti àtijọ́ délé àwọn aṣọ̀kan kó sí mẹ́ta ìpín mẹ́ta yìí àti sọ̀kún méjì bẹ́ẹ̀. Àwọn ìgbà alákọ̀ọ́kọ́ òun náà ni madhhab al-jawaz mutlaqan àwọn tí wọ́n fara mọ́ àbí àwọn ìgbà alákọ̀ọ́kọ́ madhhab al-man' al-mutlaq àwọn tí ó fara mọ́ ìgbà alákọ̀ọ́kọ́ wa hum jumhur ulama àwọn sì ní bí táwọn àbá pọ̀ sí jù eléyìí ni ibi tí aktharu ulama al-umma qadiman wa hadithan ibi tí àwọn afáwọ́ máa lọ láti jọ́dé rẹ̀ yà nípò kájà sí masọ́lọ́mì ara lórí pé oṣù fẹ́ bẹ̀rẹ̀ oṣù fẹ́ parí àlàyé tí Ànábì ṣe lé lórí àti ìgbésí ayé àwọn sàábé àdádábé tẹ̀lé wọn ó ti tó àní Ànábì ọgbà ní ààwẹ̀ ọdún 9 láyé wọn wá fi ìmọ̀ míì di ìmọ̀ pé kọ́ bá di ọjọ́ 29 ẹwọ́ sùn tẹ́ẹ̀bá rí ẹkọ̀ kàkọ́gbẹ́ ọgbọ̀n torí díẹ̀ àwọn àfá kan wọn ti ẹ̀fà ayé rẹ̀ fún rárá àwọn ní ẹ̀sìn pọ̀ jù nínú àwọn àfá àtijọ́ àti àwọn àfá òde òní. Kódà odidi 100 ọdún Islam ìmáṣọ́rọ̀ òsì ní tọ́sílì tàbí kò jẹyọ kódà kò sí ní discourse sẹ́ńtúrì kejì ló dé ó wá gbòòrò sẹ́kítírì ẹlẹ́kẹta
ìgbàdo wa gbalẹ̀ ayé kan sẹ́ńtúrì kẹfà sékeje sẹ́kẹjọ gbogbo àwọn àgbà tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé àgbẹ̀ Imam Subuki àti bẹ́ẹ̀ wọn lọ àwọn ni wọ́n tó afẹ́lójú látara ìmọ̀ fèsì fúnra ara wọn àyè wà fún sáyé fún àti ṣàlàyé àwọn ẹ̀rí wọn. àwọn ẹlẹ́ẹ̀kejì onímọ̀tàbí jawaz mutlaqa ẹ má dààmú ara yín kí má ìmọ̀ ti dàgbàsókè lẹ́nìí kátó wá sọ pé a máa wóṣù káàkiri ìdárẹ́ láàmú ní àrùyá wal-hisabu li-falaki wasilatan kí abujúrí oṣù káwọ́ olùkábojúrí àdíká lo ìmásọ́mì láti wá oṣù méjèèjì ní ìsìlọ́jẹ́ a sì náà sì ní pé sóṣù ń bẹ àkóso sí gbogbo dáa bá délé màkóso ń bẹ ní sánmà tó sì rọ̀ wá lọ́rùn kẹ́kẹ́ máa dára wa láàmú lórí díẹ̀ ẹ má yà oṣù káàkiri má kí agbára lé ìtí àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀sọ́nà bá sọ́gbọ́n wa lọ́dún lọ́jọ́ báyìí oṣù ó lè oṣù ó ti wà sánmà tó bá dọjọ́ báyìí oṣù ó ti sánmà máa tó gbélé ní ẹ bá lọ sí wẹ́bsáìtì àwọn tí wọ́n ní masọ́nọ́mì ẹ lè bá déètì 15 years níbẹ̀ ẹ lè predict níbẹ̀ wáyé 2026 ìjọba ní Ramadan náà ó lè ìjọba ní ọparí 2027 same thing ẹ̀rí same thing lẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ìkọ̀dẹ̀ láǹdáàmù ayé ìjọba tí ó débi yẹn ìyẹn ní òpin náà tí a ṣàlàyé ní ìjẹjọ àti gbogbo nǹkan tí wọ́n pè ní ẹ̀rí wọn tí wọ́n gbára ilẹ̀ àti ìfèsì láàrin ara wọn náà táwọn náà gbára wọn gbọ́ kò sí consensus lórí masonami àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọjú wa ní kò sí consensus lè lórí ilé ìṣòkúnjọba ìjọba ìjọba ilé ìgbé táìm báyìí àwọn tí wọ́n níbẹ̀ gan àwọn náà fèsì lè lórí òfin ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni agbègbè tí a fẹ́ yẹ̀wò lẹ́yìn ó ní mọ́tàbílẹ̀ kọ́wọ́ níbi tafsir al-tafsir al-bayan an hadhihi mas'ala àwọn tí wọ́n ní àlàyé lórí wọn àpárá mọ́ ọ̀rọ̀ wa ní àkọ́kọ́ tányányá wọn sì tako wọn àpárá mọ́ ọ̀rọ̀ wa ní kejì tányányá wọn sì tako tányányá àwọn lálàyé lòpin ẹlẹ́kẹta òṣòfin náà mí ma tábàdé ṣàlàyé tó ní ìtàn lórí ọ̀rọ̀ pé sáà lè lo máa sọ́nà bàbá lè lo kò sọ̀rọ̀ ma ìrégbè ló kù arúgbó ló kù torí díẹ̀ tó wá dá láǹfààní àti wà níbí ní tí máa jẹ ìdógún ká láǹfààní àti wà níbí ní tí máa jẹ jọ ká ló láǹfààní àti wà níbí ní tí máa tẹ̀lé lórí àlámọ̀rí lórí ìṣù pé sáàjì máa sọ́nà àbá àjẹjọ òfin yẹn jù tó bá ti yé wa fáàsì lákọ̀ọ́kọ́ sí òṣàrò yìí kàjẹ́ ìta sọ àmúdàbẹ̀bẹ̀ sí. àwọn ẹlẹ́kẹta yìí wọ́n ni wà hádàwò mọ́tàbù thalith ilé náà ni òfin ẹlẹ́kẹta ilé náà ni lànà ẹlẹ́kẹta وذهب أصحاب هذا المذهب àwọn dáa ń sọ yìí àwọn náà lọ bí pé ila jawaz al-amal bil-hisab al-falaki wọ́n gbà pé a sì lè lo
ilmu falaki náà masọ́mí àti èlò láti ìtàmì oṣù ẹ̀rẹ̀ wà láti náà bayánú wàtẹ̀sílù ìjẹwàsí dáadé ṣùgbọ́n wọ́n ní àlàyé wọ́n ní àlẹ̀ ní abẹ́ ṣe wọ́n àkàtọ́gbẹ́ kan lọ́lọ́ lórí àlàyé wọ́n dáadéka náà lamu jízu dáadéka mutlaqa ìtumọ̀ náà ní pé àwọn ọ̀sọ́ pé ọ̀tọ̀ ó sì parí ẹ máa lò gẹ́gẹ́ bí àwọn nínú àwọn ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n lam yamna'u jawazahu mutlaqa wọ́n àti ká kó gbẹ́kọ̀tọ́ gẹ́gẹ́ bí àwọn alákọ̀ọ́kọ́ ilaykum bayanahu wa tafsirahu abẹ́wà sọ àlàyé ọ̀rọ̀ wọn fún yí ọ̀rọ̀ wọn àkọ́kọ́ àwọn náà papọ̀ lé lórí lábàbà àtọ́hùn ila jawaz al-amr bil-hisab al-falaki hala al-ghayb dun as-sahr òpin àwọn àkọ́kọ́ àwọn kan nínú wọn gbà wípé àwò wẹ́dà lọ́dọ̀ pé àgbà àbáàdó àwò bí wẹ́dà sí rí ń gbàtà fẹ́ wá oṣù wọ́n dágbégbà fẹ́ wọ́sù ire ẹ̀rì wẹ́dà òkèlẹ̀ ojú ọjọ́ òkèlẹ̀ ẹ̀sùjú wà lójú ọjọ́ eruku ó wà lójú ọjọ́ tabaláwo sọmọdáàmù wá oṣù àmìlèrè láti wẹ́dà rọ̀ wọ́n ní àsìkò ìbásìkò yẹn láfẹ́ wọ́sù láti dáwọn onímọ̀ astronomy tí a ti sọ̀gbàdá ilẹ̀ lóṣù tí wọ́n lè sì kílẹ̀ ẹ̀já tẹ̀lé náà tí wọ́n bá láfẹ́ wá kàmọ́dà mara wá ní àníri nígbà tí sọ máa wípé oṣù ó lè káàsì tí ma pé máa yé ìdàgbàsó ti bá ẹ̀já àgbà òfin náà wà ní gbogbo ọkọ̀ náà kan wà ní orí òfin àkọ́kọ́ yìí wọ́n á wo ojú ọjọ́ ojú ọjọ́ kílẹ̀ ànílò ojú ọjọ́ kílẹ̀ àná. lẹ́yìn náà àwọn tí wọ́n sọ lẹ́yìn nínú àfá àṣáájú ọ̀nà ni máàmù gbónú tẹ̀kí ẹ̀lẹ́yìndé àfá àgbàní nínú àfá aládé ìsìnkú ní fíkì òfin ẹ̀rẹ̀ nínú àfá tó ti pẹ̀lú nínú àfá tó dé òní tí a lọ sórí ilé ọ̀nà ni àṣẹ Ahmad Al-Gamari mítò ń lọ nìyẹn Dr. Muhammad bin Abdul Latif Al-Farfur mítò náà lọ́nà àtàjá tó bá wọn ẹ̀lọ́ tó wà láì masonami ní àsìkò tí wẹ́lọ̀ bá kílẹ̀ wọ́kítàrà àkàrò àwọn kan nínú wọn àwọn mú nǹkan mí a lè lo ìmasonami ṣùgbọ́n àwọn ọ̀gbá àwọn ọ̀dọ́bí tí àwọn àkọ́kọ́ yìí lọ yìí jawaz al-amal hisab al-falaki il-khas wípé ẹni àgbàláyè fún òun náà ni ẹni tó bá nínú olùkólùkùn rárá rẹ̀ àgbẹ̀lómi kọ bá lọ ojú ọjọ́ mọ́ ojú ọjọ́ mọ́ masonami kò sí fún ẹ̀rù ní ìgbẹ̀mà lẹ́gbẹ̀ ẹ̀yẹ́ nìkan bá jẹ́ ẹ̀rù dáwọn gbà láyé ẹ̀lú ní màá yẹn àwà mẹ́rin yẹn mẹ́rin wá ní mẹ́rin lórí ayé kọ́nà wá dáwọn pariwo ní Nàìjíríà ẹ̀lẹ́ Yorùbá ìta ní mẹ́rin ebi bẹ̀rẹ̀ ni wá jẹ́ fún ká ní ó ní masonami nínú yí kọ́kọ́ta yóò máa kó tì wọ́n ni wọ́n pé
ní máa ń takassus àwọn ìpẹ̀lẹ̀kì yóò anẹ́ni kí wọ́n fún ara wọn àwọn tí wọ́n lọ òfin ọ̀bá iná ọba àzáájú náà ní ibùdó storage tí gbogbo aná máa sọ́gbọ́ olóòtú ní inú àtọ́kọ́ gbékalẹ̀ ló fún ẹni tó ní ìmọ̀ ẹni kó lò ó fún ara rẹ̀ ọ̀kẹ́lùmí tàbá wà náà ìlà kan tá a jẹ́ 500,000 tàwà ráwọn 20 tí wọ́n mọ̀ níbẹ̀ yẹn àwọn yóò lò ìmọ̀ 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 lò yẹn náà ni alùkọ́ọ̀lì àbútọ́ yìí lóòrùn lóṣẹ̀sà máa bá pẹ̀ òfin àtò náà mú ní àwọn alálàyé náà sọ yẹn aláyé lẹ́ẹ̀kẹta عمل بعضهم بالحساب الفلكي في النفي دون الإثبات. àwọn kan nínú àwọn àfá wípé agbọ́dọ̀ mọ̀ nǹkan méjì kan bẹ lórí bá àrùsù ó ní nọ́bù ká negation sí ìfìbá ká fi accept ká fẹsẹ̀ nílẹ̀ yọ wà. àwọn kan lọ ní ọjọ́ gbàgbà lè lò wọ́n ní a máa lò láti negate láti sọ pé pápá ẹgbẹ́ ìgbìmọ̀ yẹn ni pé àwọn onímọ̀ sọ́nà mi pé lọ́jọ́ bá àìlèrọ́sù ní gbogbo ilẹ̀ ayé ní gbogbo òlú tó jẹ́ lọ́wọ́ mùsùlùmí àìlèrọ́sù tó bí àjọ wa wájú consensus ìgbàgbọ́gbẹ́lẹ̀ rí consensus wọn láti mú yẹn lórí ilẹ̀ ayé o lọ́jọ́ báyìí o tẹ́ẹ̀lì rọ̀pẹ́ ẹ̀lẹ̀ oṣù gẹ́gẹ́ bí màdá mọ̀ oṣù lè jí ìjẹ́bí bí ìlànà lámúlùmílà lákàlẹ̀ kò ní jẹ́ kí wọ́n bí wọ́n bá sì bí oṣù onídàgbàsókè bí wọ́n bá dàgbàsókè àlérí gbogbo àwọn ọmọ náà sọ́rọ̀ máa yẹ onígbà tí wọ́n bí oṣù olọ́jọ́ orí ẹ̀ gbogbo àlewà tó wá pé kọ̀ǹsẹ́sọ̀ wọn ń gbé ẹ̀ẹ̀lì rósù lọ́dọ̀ àwọn yẹn wọ́n ní kẹ́rì kọ́bálẹ̀ wà lọ wú sí lọ́dọ̀ tí wọ́n yàn lè rósù ọgbà lọ́wọ́ lórí láàá tó kú bá lọ ṣàdá tó kú àní ìgbà yóò sí ẹ lọ́wọ́ rẹ̀ tó kọ̀ǹsẹ́sọ̀ àwọn onímọ̀sọ́nù pé ìpínlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dá ṣùgbọ́n àlèbìdì tàbí oṣù lọ́dọ̀ tí wọ́n àlèbìdì negate àlèbìdì tàbí lórí díẹ̀ àlàyé ni pé ìdàdálà lè sábìlì fálábí àlàádáni lùkàrí ẹ̀dẹ̀rú ya báyìí pé ìmásọ́nà mi bá fẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ pé wọn lè rọ́sù sẹ́ẹ̀ wọ́n ní láàmù ìpìlẹ̀ afẹ́ ìkọ́wọ́lì mọ̀ ìyẹ́ṣẹ́ àdìrò yẹ́ ìfìlà wọ́n láàrin gba ẹ̀mà ní olùsọ̀ nígbà lọ́wọ́ ẹ̀mà ìkòwé kọ̀nsẹ́nsọ̀ ní o pẹ̀lú pé wọ́n yàpọ̀ ẹ̀mọ́ àwọn ìpàṣọ́wọ́ jẹ́ bí 50 nínú wọn 30 wọ́n lè rọ́sù 20 ni wọ́n lè rọ́sù àlejò kínyàn ní níbi tó ti kọ̀nsẹ́nsọ̀ níbi ìdímọ̀ ìgbé àníkàkó. إما إذا كانت الرؤيا ممكن فلكية سواء يبقى مشروعني خاصة تبقى أورو مكمالوس أورو كناروس جو إنا واوسوه نوانياني وتكبر شهادة من يخبر برأي الله إنه بوالي الرسول أكبر له àwọn tí wọ́n lọ sí òfin ọ̀yẹ́ nínú àwọn àfáà ṣáájú òun náà ni Imam
kẹ́kẹ́ òde àsìmókè máa sọ̀mókè nínú àwọn àfa 100 ọdún kẹjọ lẹ́yìn ìjìrà àsìkò náà wọn àti àwọn fún ìpínlẹ̀ àjọsẹ̀ ní sẹ́ńtì kan náà lè wá sáyé lórí àwọn ọmọ ìjọ lásìrà wọn musa mọ́mú mọ́ṣà ìmáàmù ṣáàfì ló wà. nínú àwọn àbá òde òní tí wọ́n wà lọ sódò pínlẹ̀ pé a lè fi máa sọlọ́mì negate alẹ́bẹ̀dẹ̀dánù nínú àbátọ̀ lọ sórí ìpínlẹ̀ yìí kò náà ní àṣẹ Abdullahi gúnmọ̀lẹ́ àti bàbá al-Qaradawi bẹ́ẹ̀ náà ni wọ́n lọ ọkọ̀ wọ́sùn Islamiyya al-Kuwaitiyya ìyẹn náà ni àwọn náà mú nínú ìpínlẹ̀ alẹ́bẹ̀ negate alẹ́bẹ̀dẹ̀dánù. wọ́n ṣe mọ̀tàmọ́rù kan ní Kuwait ní 1973 26 February 1973 mọ̀tàmọ́rù ń pè ní mọ̀tàmọ́rù tawhid awali shuhur al-qamariyya wípé mọ̀tàmọ́rù fẹ́ sọ lórí bí àwọn tí wọ́n máa ti sọ̀kan lórí ìbẹ̀rẹ̀ oṣù. eléyìí òun náà ní òfin ẹlẹ́kẹta gẹ́gẹ́ bí àwa mùsùlùmí àwọn alálàyé o. kí wá lè rí wọn kí ni àwọn dáná gbára lé torí pé àwọn ẹni àkọ́kọ́ asọ̀jẹ́ gbára lé àwọn ẹni ẹ̀kejì asọ̀jẹ́ gbára lé kí ni àwọn ẹlẹ́kẹta ní gbára lé. ìṣẹ̀dálà mọ̀nkọ́lá bìjà wá ìsábìlì fọ́lákì aláàmùlì fọ́lákì yóò sá wọ́n ní àwọn tí a ń lọ sí lópinà yìí ẹ̀rí wọn ó náà ní ẹ̀rí táwọn alákọ̀ọ́kọ́ kò sẹ́rí ẹ̀rí táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kò sẹ́rí sẹ́mìrì náà ní. tábà gbàgbé nígbà tí a bọ́ sọ̀rọ̀ yìí níjẹ̀ ìdógún àtúwájú pé tó mú ìyàpẹ̀rù wá òun náà ní bámlẹ̀ àdílà àlìwárìdà wà pẹ̀lú ẹ̀tọ́ bí ìhà nítorí ìyàpẹ̀rù wá nù. àwọn ẹ̀rí tó wà lórí ọ̀rọ̀ yìí wọn àgbàgbọ́ yẹ bákanáà àti pé application àwọn ẹ̀rí yìí wọn àrí bákanáà. ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìyàpẹ̀rù wọn lórí mádàádẹ́kọ̀ọ́ ìsọ̀rọ̀ ìfàlákì lórí pé báwo ni ìfàlákì ṣe ló ṣe jẹ́ ìmọ̀ tí ó lè ṣàṣìṣe sí àti mádàá ṣòro ìyájì kí sì ní sáà lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí ẹ̀sìn ìjọba marawọn lọ́nà òǹkà méjì ìjọba marawọn lọ́nà nígbà tó ń ṣẹlẹ̀ ní ìsìn ẹ̀rí táwọn alákọ̀ọ́kọ́ lò táwọn ẹlẹ́ẹ̀kejì lò tálẹ́gbẹ̀rẹ̀ lò ẹwà gbọ́bà ṣùgbọ́ wà á máa lò wà lè dáadáa lókè zé alámùtẹ̀jẹ̀ wá wọ́n ní àwọn tí wọ́n sọ pé a lè lò wọ́n lẹ́rìí wọn làwọn náà tún pé a lè lò pẹ̀lú májẹ̀mú pé kí ojú ọjọ́ kílíà wọ́n wá lo àwọn ẹ̀rí àti àndá lè lò pẹ̀lú pé ọ̀níṣẹ́ pé nígbójú ọjọ́ bá ti kílíà àdìlò ẹ̀rí. bẹ́ẹ̀ náà wọ́n lo àdísì àbúlábúlò mọ́ tí a lọ pé súnmù lè ròyà ti hì wọ́n tó lè ròyà ti hì bẹ̀gún màálẹ́kùn fọ́kùnlẹ̀ ròlá wọ́n lo ẹ̀rí ẹ̀ náà wọ́n ní àwọn tí a láà lè lò ó pé gbogbo fọ́kùnlẹ̀ ròlá òní bí sábẹ̀lì manáàlì pé tàwọn náà lábẹ́ lè lò nígbà tí ọjọ́ bàkílẹ̀ ẹ̀rí wọ́n wá fi gbólóhùn ọ̀rọ̀ àlẹ́mọ̀ pé ẹgbùn màálẹ́kùn wọ́n á bí ṣe mọ̀kọ́ yẹ̀ láwọ̀ ojú ọjọ́ ọba ti lè kílà ìmáàdù wàláyé ti làámà pẹ̀lẹ́sà wàláfẹ́ ìdàlẹ́ ẹ̀rí wọn náà
bákan náà wọ́n tó lo ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé alìbínẹgẹ́ẹ̀tì ni ẹ̀rí alìbíṣe ìtìbá alìbí kọ̀ǹfà ẹ̀rí wọ́n torí pé nọ́pùyù yẹn ká mọ́ gbà wọlé yẹ nígbà bá tẹ́lẹ̀ pé kọ̀ǹsẹ́ńsọ̀ ni ó síwájú rírí ẹ̀rí àwọn ẹ̀rí wọn tí wọ́n lò nìyẹn. Wọ́n tẹ́bọ́ wá wo opinion méjèèjì yìí ló pé kábínẹ̀gẹ́tì tí wọ́n sọ yìí àti kábí confirm wọ́n á láti pé alikóòlù rọ̀jì pé èyí tó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ jù tí ó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ jù nínú ọ̀rọ̀ òun náà ní pé annahu la yutamad ala hisabi falaki li thibat òun náà ní pé a ò ní fi ànígbára lé masonomy láti kọ̀ǹfàmù oṣù ẹ̀rí yánà ládìlá tó bá wọn ẹ̀rí tó ń sọ̀rọ̀ fún wa ọ̀dá láti ìyàlẹ̀ tí máa dẹ̀rù yà orí rí lójú lé lórí gbogbo ẹ̀dọ́ sọ súnmù nígbàtí ọdún lórí yàtì ẹ̀ wọ́n torí délé ibi tí agbọ́dọ̀ gbọ́ àgbọ́yé ẹ̀dẹ̀ lórí onáìyàn tó túnmọ̀ sí pé àwọn ilé náà bẹ́ẹ̀ máa yàtọ̀ sáwọn ẹni àkọ́kọ́ látàrí pé àwọn tí wọ́n lórí pé a lè gbé ìbẹ̀rẹ̀ nínú oṣù àti parí nínú oṣù ojú ọ̀run a lè gbé lórí masonomy ọ̀rọ̀ wọn ní kọ́wọ́ lọ́jọ́ wọn lọ́wọ́ fún sẹ́lẹ̀ èjì ló sì gbára lé jù lọ́wọ́ yòókù lọ. lórí ilé ìkàtí wá parí pátápátá ọwọ́ kú حكم إثبات رؤية الهلال بالحديثة الفلكية الحديثة fi ẹsẹ̀ nínú sùnilẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé tó ń bẹ ta ní ìsìn ipò ní ẹ̀sìn tó sí. A ní àwọn irinṣẹ́ kan tá ń pè ní àwọn irinṣẹ́ ìgbàlódé tó gbé masọ́nù gbé wá ìyàtọ̀ wà nínú ẹ̀ àti kàtọ́ pé ìmasọ́nù lè náà rọ́sù lọ́jọ́ báyìí oṣù ilé yóò jẹ ọjọ́ báyìí 29 ni ó jẹ oṣù ilé yóò jẹ 30 àti ká wá lo àwọn irinṣẹ́ nínú àwọn irinṣẹ́ tí wọ́n ń lò gẹ́gẹ́ bí àsìkò tá a wà òun náà ní tá a lè pè ní telescope yìí rè ìmọ̀ astronomy náà ló dàgbàsókè débẹ̀ tí wọ́n ní àwọn ọgbà tí wọ́n gbé kalẹ̀ níbi tó tó máa lé yẹn ni wọ́n lọ set àwọn ẹsẹ̀ yẹn sí tó lè pé kurukuru ní o ẹ̀sùjò ní o eruku ní o ó lè penetrate tó lọ sínú ẹ̀ ìjọba gàásì wọ́n lágbàá jọra wọn lọ tó ìgbọ́dọ̀ wá lọ nú ẹ̀rí yóò rí ó lè gbé tóbi ó lè dìkó tóbi ó lè yàfọ́tò ẹ̀ ẹ̀rí ó lè fà súnmọ́ àwọn tẹ́lẹ̀kọ̀ọ́ yẹn jẹ́ oríṣiríṣiríṣiríṣi eléyìí wá rẹ̀ àwọn ulama gáàbò ila jawaz istikhdamiha ó gba ibà lè lò yóò máa jẹ́ràn lọ́wọ́ ojú lásán kọ́ la fi wá
èyí tí ó ràn ojú lọ́wọ́ ní bàbá fẹ́ wò kí láti wò ojú ọ̀dà bíi glasses àwọn kan bẹ ní ìsìn bàbá ti yọ báyìí àìní kankan torí pé ojú wa ti ní problem bàbá ti fi sí báyìí nígbà nìkan yẹn á lè kà ilé náà ń pè ní musaida ó wà náà lọ láti kà á bẹ́ẹ̀ náà ni àwọn instrument ìgbàlódé tó lè ràn wá lọ láti rí òsì gbogbo àwọn ìlú àwọn mùsùlùmí tó dàgbàsókè lẹ́nu ní ọ̀nà ni wọ́n ní commando Saudi Arabia ní Qatar ní Kuwait ní Egypt ní Kuwait náà tẹ́ yusuf lọ social media tó bá dúpẹ́ Ramadan fẹ́ dé láwọn ní Ṣàbáàn ní 29 ẹ̀tí wọ́n gbà káàkiri wọ́n sọ rẹ̀ ẹ̀tí wọ́n máa wo wọ́n sí báyìí wọ́n gbé sókè wọ́n gbé sáré níbi oṣù yẹn ti máa yọ náà wọ́n lọ gbé sí ọ̀fẹ́ ràn wá lọ ní ayé pẹ̀lẹ́ láàyè kò sáàbà tó tako yẹn ìrànlọ́wọ́ ní láti rojú lọ́wọ́ ojú náà ní ó rí etí kan ní ó rí ẹsẹ̀ kan ní ó rí ojú náà ní ó rí ṣùgbọ́n ojú lọ́wọ́ níbi tó jú ò lè dé ìmọ̀ yẹn jẹ́ kí á lè débẹ̀ apọ̀tàkùn yẹn ẹsìn pé yẹn rí wọn ní vitamin oúnjẹ ọba yẹn wọ́n wá ní wọ́n lọ wá wọ́n wá o wọ́n rí o wọ́n wá àwọn orí o yóò lọ ṣẹlẹ̀ lọ́dún yìí wọ́n nígbà tí Ramadan day 29 kí á lọ wọ́sù ní àwọn onímọ̀sálọ́mì àkáni wọ́n lè rí láwọn àyè kan lórí ayé 29 àwọn kan ní wọ́n lè rí láwọn àyè kan lórí ayé 29 pàtó ti bẹ́ẹ̀ wọ́n lọ wá wọ́n wá láwọn ìlú especially ká fi Middle East ṣàpèjúwe bí Saudi Arabia bí Kuwait bí Egypt bẹ́ẹ̀ Yemen Bahrain wọ́n lọ wá fọ́pẹ̀rẹ̀ ní Saudi Arabia wọ́n wá wọ́n rí wọ́n parí àwẹ̀ wọn ní Saturday wọ́n kiri ní ọjọ́ Sunday ní Egypt wọ́n wá wọn orí àwọn dá àwẹ̀ wọn pé 30 wọ́n gbà wọn pé 30 wọ́n parí àwẹ̀ wọn ní Sunday wọ́n kiri ní Monday kò sẹ́ni kankan nínú wọn tó fi prediction dábàá sílẹ̀ tó fi parí àwẹ̀ yẹn là ń pariwo fún àwọn èèyàn tí wọ́n fẹ́ máa lọ ìrọ́ lọ́rùn ṣẹ̀ríà ni pé sóòmù liruyatihi wọ́tí liruyatihi ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ látàrí rí oṣù ẹ̀sì dá àwẹ̀ ń dó látàrí rí oṣù tẹ́bà wá rí ẹkùn kàkó pé 30 rírí oṣù wá rí àlèfojú lásán wà tàbá rí oṣù náà ni a lè lo irinṣẹ́ tí ó ràn án lọ láti rí oṣù náà ni kásá wà súnà ní ká wà kò sí ìjókòó tẹ́tẹ́rẹ́ a sì gbọ́dọ̀ pa súnà káwọ́sù rẹ̀ àgbọ̀dọ̀ parẹ́ súnà náà bí láti láìláì ní kò sí ìmọ̀ tó lè dàgbàsókè tó dé ká parẹ́ eléyìí náà ni òpinnu àwọn àfà lórí eléyìí tábàtí wàá gbọ́ yé báyìí kò ní sáré wo tẹ́nìkan bá sọ̀rọ̀ ká mọ̀ bí tí yóò wà tẹ́nìkan bá dìde pé ìmọ̀ sọ̀rọ̀ mú kì í sára ẹgbẹ̀dọ̀ ló rárá ẹ má gbọ́ bó dá sọ́nù wa àwọn àfà báyìí ìyẹn dúró sí ni ìmọ̀ sọ́nà míì ẹ máa lò ó tó burú bẹ̀ àwọn àfà báyìí ìyẹn dúró sí ni ó lálàyé o nígbà tójú ọjọ́ bá kílíà kò sáàyè fún nígbójú ọjọ́ bá kílíà àyè wà fún àmúbá àwọn ní báyìí tó dúró sí ni kò sọ̀rọ̀ mí ìmọ̀ lẹ́yìn ilé gbogbo tí àwọn àfẹ́ẹ̀sì sọ láti láíláí lò ní mọ̀sánmáráṣẹ̀ fún yìí ní jímà 3 pẹ̀lú òpinnu àwọn ẹnìkọ̀ọ̀kan àti ẹ̀rí wọn àwọn tí wọ́n ní ìwọ̀ ní àgbọ̀dọ̀ tí ẹ̀ débẹ̀ àṣàlàyé fún wa nílò ìwọ̀rọ̀ wọn àti ẹni kò tó burú bẹ̀ àṣàlàyé fún wa kílọ̀rọ̀ àti ẹni lára ilé lórí pé nù àwọn ọ̀faramẹ́ àwọn ẹni àkọ́kọ́ ọ̀faramẹ́ ní àwọn ẹni ẹ̀kejì a máa lo masonomy nígbà tó jọjọ́ bá kílẹ̀ tí group máa ń bẹ a ní máa lo gbọ́jọjọ́ bá kílẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ni pé àwọn tí wọ́n bá pọ̀ ní ìkàlẹ̀ kí wọ́n máa lo òṣìfẹ́ lómi tí ọ̀ máa gbogbo àlàyé lọ gbọ́dọ̀ wà ní ọ̀dọ̀ wa tábà wá lọ tábà wá bọ̀
àwọn àrí pé òpínlẹ̀ àkọ́kọ́ yẹn lọ́fọ̀kan balẹ̀ bá rí lábáwá tàbá rí lábẹ́rẹ̀ àwẹ̀ tàbá rí kakọ́ pọ̀mọ̀ tàbá ń gbà àwẹ̀ lọ tàwẹ̀ ní mọ́kàndọ́kàn káwà tàbá rí kádà àwẹ̀ dúró tàbá rí kakọ́ pọ̀mọ̀ ìyẹn ló mú rọrùn wá fún gbogbo wa fún gbogbo èèyàn èmi lè rí wọ́n náà lè rí ọmọdé lè rí àgbà lè rí ọkùnrin lè rí obìnrin lè rí àtúnwá ayé tí wá tó dá ayé ìdàgbàsókè láti ní àwọn irinṣẹ́ oríṣiríṣi tí wọ́n ń lò táwọn bá ti gba aláìká àpìlá àwọn irinṣẹ́ ìdáwà máa sọ fáwọn ìjọba orílẹ̀-èdè tọ́jọ́ wà nílùú mọ̀ pé àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ profile díẹ̀ fún àti wọn máa lò ẹ lọ sọ fáwọn ọmọ wa àwọn èèyàn wa kí wọ́n lọ kọ́ ń pẹ́ kánà wá máa lò ó kọwàá wo bí náà wẹ́dà ti kílá lórílẹ̀-èdè tó wẹ́dà ò rí bákan náà ìyàtọ̀ máa ń bẹ láàrin south and north ẹ̀rí ìyàtọ̀ máa ń bẹ ń bẹ ọmọ ń bẹ ń bẹ wẹ́dà máa ń yàtọ̀ síra wọn àwọn mẹ́dà kan máa ń mọ́ ju wẹ́dà kan lọ gbogbo àtà bá gbé north rí dáàmà pé wẹ́dà wọn máa ń mọ́ ju tiwa lọ ń bí wẹ́dà wọn kílẹ̀ àjú tiwa lọ ń bí bó dẹ̀ pé àwa náà wẹ́dà tó kílẹ̀ mọ́ kò dàbí ti north torí díẹ̀ lọ́sọ̀ pọ̀pọ̀lọpọ̀ gbà náà fi máa ń kéde oṣù wá láti ọ̀hún inú tí sprinklers of Islamic affairs wá gbé kalẹ̀ lọ́ndà Sultan Sokoto òun náà ní pé gbogbo stéètì kọ̀ọ̀kan náà ti ní mú site committee àwọn àgbọ̀mọ̀ tí wọ́n wá oṣù tí wọ́n sì máa ń kéde oṣù lóṣooṣù nígbà Ramadan bá ń bọ̀ nìkan náà fi máa ń kéde wọ́n máa ń kéde oṣù lóṣooṣù wọ́n kò wéèrú kan ní daily trust lọ́tù tó máa ń jáde ẹ bá lè ra ẹgbà ọjọ́ oṣù ojú ọ̀nà inú ẹ̀ ẹ bá lè ra ẹgbà déètì oṣù ojú ọ̀nà inú ẹ̀ nígbà tí ìwé bàbá wa Abíọ́lá ọlọ́ba ní orí ìjọ wà láyé káńpẹ́ ní Concord nínú àṣeyọrí Concord náà nìyẹn Concord náà máa ń kó ti oṣù ojú ọ̀nà pípà méjì péré lọ jẹ́ pípa tí máa ń kó tí ó sùn àbájá tó ń jọ náà pípa lótó ìgbọ́njọ́ náà lọ ìgbà kọ́kọ́dù rẹ̀ tí ní pé kọ́kọ́dù sí máa tẹ́bára kọ́kọ́dù tẹ́bá tí ó rí léètì lórí àlẹ́lá ẹ̀mà létí ìsìlámù ẹ̀lẹ́ tẹ́bára ní tó sílé ẹ̀mà létí kò ní bẹ̀ oṣù ìjọ ilé ìdíkàtà àbẹ́sọ̀ fún wa àtẹ́lẹ́sọ̀rọ̀ kí a lọ́rọ̀ tó ń gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀sẹ̀